ohun a bá fi pamọ́ ní níyì. Kò sẹ́ni tí ó mọ̀ pé irun orí pọ̀ ju irun bòmíì lọ. Ohun a bá fi pamọ́ ní níyì. Kò sẹ́ni tí ó mọ̀ wípé irun orí pọ̀ ju irun bòmíì lọ. Tí a bá wo òwe yìí, a rí wípé Yorùbá ṣẹ̀dá òwe yìí láti pàṣẹ àkíyèsí. Wọ́n ní ohun a fi pamọ́ ní níyì. Kò sẹ́ni tí ó mọ̀ wípé irun orí ó pọ̀ ju irun bòmíì lọ. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Kí ni ìtumọ̀ òwe yìí? Iṣẹ́ wo sì ni ó ń ṣe? Yorùbá máa lo òwe yìí láti fi gbà yàn nímọ̀ràn. Bóyá nígbà tí ènìyàn bá jẹ́ ẹni tí ó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà gbogbo, asọ̀rọ̀sọbótò, ìyẹn ni wípé tí ó jẹ́ wípé ohun gbogbo tó fẹ́ ṣe, tó ní lọ́kàn láti ṣe, tó ń gbà lérò láti ṣe, òun ni ó ti ń sọ fún aráyé. Tó jẹ́ wípé lọ́pọ̀ ìgbà ó yá látàrí ohun tí ó sọ yẹn, tí ó ti kọ́kọ́ sọ síta, kò lóore ọ̀fẹ́ àti ṣe ohun kan náà mọ́. Tàbí wípé nígbà tí ohun tí ó yẹ kó ṣe kí ó ṣe lójijì, kó bá ènìyàn lójijì, tó ti kọ́kọ́ sọ sí fún etí aráyé, àwọn èèyàn á máa lò láti kan irú ènìyàn bẹ́ẹ̀ nílọ̀ wípé ohun a bá fi pamọ́ ní níyì. Kò sẹ́ni tí ó mọ̀ pé irun orí ó pọ̀ ju irun ibòmíì lọ. Gbogbo wa ni a mọ àwọn ibo ni irun wà ní àgọ́ ara wa, léyìí tí a ò ní fẹ́ fi gbogbo ẹnu máa ṣàlàyé rẹ̀. Ṣùgbọ́n ohun tó dájú ni wípé a mọ̀ wípé bí irun ṣe wà ní abíyá wa, irun wà ní ìjàgbọ́n wa, irun wà ní imú wa, irun wà ní ibòmíì náà, irun wà ní ojú wa, bákan náà irun wà ní orí. Tí a bá wá wò ó, a rí wípé irun orí, irun àgbọ̀n, irun ojú, kódà irun abíyá ó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ láti rí. Ṣùgbọ́n ibòmíì tí à ń fi aṣọ bò tí irun tún máa ń wà, ní èyí tí ó wà ní ìpamọ́, a rí pé ó jẹ́ èyí tí ó gbayì ju gbogbo ibi tí ó kù lọ. Wọ́n máa lo òwe yìí láti kan ènìyàn ní ìlọ̀, láti ṣe ìkìlọ̀ fún ènìyàn wípé gbogbo ọ̀rọ̀ kọ́ ni èèyàn máa ń sọ. Èèyàn ní láti máa fi àwọn nǹkan kan pamọ́ di àkókò kan kó tó di pé a jẹ́ kí ayé mọ̀ nípa rẹ̀. Bí a ti ń lo òwe tòní tún nù. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Mo ní pé ohun a bá fi pamọ́ ní níyì. Kò sẹ́ni tí ó mọ̀ wípé irun orí ó pọ̀ ju irun bòmíì lọ. Ẹ̀yin náà ẹ mọ ibòmíì tí à ń sọ nípa rẹ̀. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà, kí a lè bá tún gbádùn ara wa dọ́ba. Títí dìgbà míì tá tún máa pàdé. Àgbàrá kì í fò kòtò, ire ò ní fò wá o. Omi kì í tán nílé olókun, adùn kì í tán nílé ìrèké. Adùn ní tán lọ́dẹ̀ kó wa wá. Títí ìgbà náà ńkọ́, ire o.